Bọ́lá Ahmed Tinubu, Bọ́lá Ahmed Tinubu, Bọ́lá Ahmed Tinubu, ẹ̀mí ló mọ̀ pé ọ̀ tètè padà lójú ọ̀nà ààrẹ tó ń lé kiri yìí, ojú ọ̀nà ìrìn àjò ààrẹ orílẹ̀-èdè yìí, ojú ọ̀nà president ààrẹ orílẹ̀-èdè yìí tó fẹ́ ìrìn àjò tó rìn yìí kò sọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ o, tètè padà o. Ìparí ojú ọ̀nà yìí ewu ńlá ni bí Olúwa ṣe fìràn ẹ̀wọ̀n mi. Ìgbẹ̀yìn ìrìn àjò ààrẹ tó ń gbé yìí, ìgbẹ̀yìn ò dáa nígbà tó Olúwa fìràn ẹ̀wọ̀n mi. Ò bá dẹ̀ tètè padà, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ti ọ̀kókó níṣó ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa gbẹ̀yìn ìrìn àjò yìí. Ọlọ́run ti bùkún wọn lọ́pọ̀lọpọ̀, kó dẹ̀ wá máa fi sùúrù àti fọkànbalẹ̀ kó máa fi jádùn, kó máa fi náwó ẹ̀ lọ. Ṣùgbọ́n wọ́n ní àṣejù ní bàbá àṣetá àbáná ṣe ń sọ. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ọba tí wọ́n gbẹ́ kòtò ńlá sílẹ̀, wọn wá tẹ́ ní ilé lórí, wọn ní kó máa bọ̀ kó wá jọba. Tètè padà o, ìrìn àjò tó léwu ni, tètè padà. Mo fi orúkọ Ọlọ́run ọ̀gá ògo bẹ̀ ọ́, tètè padà. Mo forúkọ Jésù bẹ̀ ọ́, tètè padà. Mo forúkọ Ọlọ́run tó dá ayé àtọ̀run bẹ̀ ọ́, tètè padà lójú ọ̀nà yẹn. Wọ́n ti Fáráò, bí wọ́n ṣe kìlọ̀ Fáráò nígbà yẹn nìyẹn, ṣùgbọ́n Ọlọ́run ṣe lọ́kàn lé kó lè parun dànù títí Fáráò fi ṣègbè sínú Òkun Pupa. Mo bẹ̀ ọ́ o, mo bẹ̀ ọ́ o, tètè padà o. Bọ́lá Ahmed Tinubu, bẹ̀ ọ́ lórúkọ Jésù, tètè padà. Lórúkọ Jésù Kristi mo bẹ̀ ọ́, tètè padà kó lórí ìrìn àjò yẹn. Lórúkọ Jésù Kristi mo bẹ̀ ọ́, tètè padà lórí ìrìn àjò yẹn. Mo ti sọ fún ọ, Ọlọ́run kó ààrẹ mọ́ lórílẹ̀-èdè yìí, nítorí Ọlọ́run kọ́ mọ́ ló ti yọ̀ǹda fún ọ yẹn. Má ṣe àṣejù, gbọ́ràn.